gbogbo alámọ̀ gbọ́ náà lọ́lọ́ ti sọ káyọ̀dì kan ni sísílẹ̀ inú egun wa yóò wà lẹ́yà àdìwà pé kò sí bó ṣe ní kó sọ gbogbo alámọ̀ gbọ́ yóò dàbí Yorùbá náà ni. yes gbogbo alámọ̀ gbọ́ káyọ̀ tó ní káwọ́ lọ kọ́ ti àwọn yẹn no ó sì ní ipá láti jẹ́ pé kí gbogbo owó máa sọ èdè ẹyọ kan. bẹ́ẹ̀ dáadáa ṣe bọ́lá ló dá gbogbo wa ok nígbà tó lọ dé mi sílẹ̀ Yorùbá ń sìn tí wọ́n wà là fún mi wọ́n ti mọ̀ wà là fún àwọn Saudi. bí kò dákẹ́ Saudi wọ́n ti wà là yí àmọ́ wà ń bì. àmọ́ wà là náà mi ò lè deny pé ọmọ Yorùbá ni mo ti wà yìí ọmọ Yorùbá ni mi 100%. àdírẹ́sì ti wà lẹ́kẹ̀yìn. tí wọ́n á ní pé Yorùbá tí wọ́n á ní pé torí pé ó jẹ́ Yorùbá kò sí nǹkan tó ń jẹ́ kíní o kò sí nǹkan tó ń jẹ́ tẹ̀sí o kò sí nǹkan tó ń jẹ́ tó bá sọ pé kò sí nǹkan tó ń jẹ́ tẹ̀sí o ò tí ì rìn débi tí wọ́n ní tẹ̀sí ni téèyàn bá rìn débi kan èyí mọ̀ yìí pé ìṣẹ̀ṣe wà èmi ti dé ibi tí èyí wọn bá ti mo ra rìn díẹ̀ mo débi tí wọ́n ti má lè dájú pé ó yá adìẹ ká ní pé kíní kankan ló yá kú adé sì kù mo lè fọ́. iye kan fi padì látọ̀ kan tí ò lè pààyàn. ó yà mí lẹ́nu adìẹ lásán adìẹ ó yá kú adé dẹ́ kù mo ní he adé mọ̀ kú lóòótọ́ mo kọ́ fún mẹ́yìn náà pé ẹ gbà mí adé kú. ok nígbà tí wọ́n dá ìṣẹ̀ṣe wà o tó dá Mohammed sílùú bí tán dá sí wọn ò fún lédè méjì o èdè kan péré náà fún. Arabic náà àbí Lárúbáwá. wọ́n ti rà pé wọ́n ti wà ní mọ́nà sí gbogbo àgbáláyé lẹ́yìn tẹ́ fún lédè kan tí Mohammed bá kọlà àmọ́ kọlà o. àmọ́ kọlà lọ ni no ẹ̀ sún náà ni. àní ok àní muslim ṣe yẹn kan tẹ́ wá ti dé orí irun Mohammed ṣe mistake ọmọ ẹ̀kú ó wá pé Allahu Akbar lẹ́ẹ̀méje mistake Mohammed ẹ̀ tó tún continue ẹ̀ lọ mo máa ní òkè níjọ́ yẹn tí Mohammed bá lọ ní síìdì tó kó nu gọ́tà tó dá lẹ́sẹ̀. sẹ́yìn ó kà lẹ́sẹ̀ ẹ̀ dá lẹ́sẹ̀ mò ń wo mo wà ní ibi. ṣé wọ́n mọ̀ kẹ́lẹ́sẹ̀ àmọ́ dá lẹ́sẹ̀ ni. nítorí tẹ̀ ni pé mistake yẹn Ọlọ́run kan fẹ́ kó fi rí bẹ́ẹ̀ ni bí bá fẹ́ kí ẹ táwọn ṣe alágbá méje yẹn lẹ́làkọ yẹn márùn lẹ́ẹ̀kejì yẹn bọ́lá ti fẹ́ kó rí gẹ́gẹ́ nìyẹn bọ́tí kankan ló fà wá wọ́n ní mistake tí tó ṣẹlẹ̀ yẹn. ok Mohammed padà ṣe mistake bọ́ sójú ọ̀nà. bẹ́ẹ̀ni according to nǹkan tí wọ́n fi kọ́ wa because tábà fẹ́ kí ìdè sí yìí alágbá méje ni wọ́n kọ́ sí àbí kí yóò ṣe gẹ́gẹ́ mọ́tò so alágbá méje yẹn nǹkan ló fà wá ok most of things tó ń ṣẹlẹ̀ nínú àwọn ẹ̀mọ ẹ̀sìn náà nǹkan ló fà wá tí nǹkan bá ṣẹlẹ̀ ní ìṣẹ̀ṣẹ̀ ń sì wọ́n ní pé Ọ̀rúnmìlà àgbà tó ń bọ̀ látòdì ọ̀run wá sílé ayé bàbá ẹbọ ní kí wọ́n bá ìtàn ẹ̀ so nǹkan tó mú tàn wá yẹn gangan ó ní nǹkan tó sọ yẹn so ìtàn yẹn tó ṣẹlẹ̀ gangan ìkókè o bá ti máa ṣe yẹn lọ́nà ti fẹ́ ká máa ṣe tá a ti ń ṣe lọ yẹn ṣùgbọ́n nǹkan kan ló fà tá a fi ṣe bẹ́ẹ̀. ṣé wọn pé gbogbo kiri yẹn ń sìn báyìí gbogbo story yẹn custom tiwọn ni ṣé pé àwọn náà ní àwọn ni wọ́n lè ṣe gẹ́gẹ́ bí bọ̀dá àwọn tó lọ yẹ Mohammed yẹn ṣe sallallahu alaihi wasallam. tá a bá ní àwọn fẹ́ ṣe bíi tiwọn definitely àwọn ò mọ àbádọ́ àwọn tiwa pé eléyìí tó a mọ̀ fi kó tiwa dànù ni. yóò mọ bẹ́ẹ̀ náà ni àkóbá ni mo ṣe fún tiwa. àkóbá ni mo ṣe fún tiwa nǹkan kan tí wọ́n wá ṣe ni wọ́n jẹ́ ká rí i pé èyí táwa ń ṣe yìí gbogbo èyí táwa ń ṣe yìí kò sẹ́sìn inú ẹ̀ o èyí táwa kó àwọn bàbá nìyẹn o àwọn táwọn bó ẹnìkan làwọn lẹ́sìn meanwhile gbogbo ìlàsán culture custom lásán ni gbogbo ẹ̀ gbogbo táwọn náà mú wa culture custom ni ìgbà tí ẹ̀ ń bá tó dé mọ́kà nínú tó dúpẹ́ káàpá lè ní forí balẹ̀ fún. àbí nígbà tí oyin bá tó látẹ̀gbẹ́ bí ẹ forí balẹ̀ fún káàpá yìí nígbà ni oyin tó látẹ̀gbẹ́ bí ẹ forí balẹ̀ fún oyin tó látẹ̀gbẹ́ bí ẹ forí balẹ̀ fún àdìbìtọ́ adékòsíbítọ́ lọ́wọ́ òsì tó yẹ náà kí n tó wá forí balẹ̀ fún kí ni igun mẹ́rin yẹn láì pé bẹ́ẹ̀ ni máa forí balẹ̀ fún ṣùgbọ́n táyé tó ní ṣẹ̀ṣẹ̀ bá dúró síwájú wọn tó fà tá mórí lọlẹ̀ fún nìyẹn ibi tó lórí ẹ̀sìn yẹn dẹ́ẹ̀dẹ́ wà kọ́nà tó forí balẹ̀ yẹn ó dákun Olódùmarè táwọn náà bá fẹ́ forí balẹ̀ fún bàbá wọn dákun Ọlọ́run aláàna wọn dákun alákùnrin tó forí balẹ̀ fún bàbá ibi tó rí akpẹ́rẹ́ ìdí falawa àwọn náà kọ́ da akọ́jú Olódùmarè ká tó forí balẹ̀ fún fáyẹn bọ́ tiwa yẹn wọ́n ní à kò sẹ́sìn bẹ́ẹ̀ tí wọ́n lẹ̀sìn wà ó yá tí wọ́n bá wá jẹ́ ẹ̀sìn ṣé ó tún yẹ kí èdè wọn náà tún jẹ́sìn ok àbí ṣé akéde wọn náà tún jẹ́sìn kò yẹ kẹ́jì ò lè jẹ́sìn. sọ́nà mi tẹ́kì dá wa sí ilẹ̀ Yorùbá ni. ẹ máa bí tí mo sọ pé ẹ máa bí tí mo lọ́la yẹn ni pé kò yẹ kẹ́jì ò lè jẹ́sìn ó yẹ kí n lè fi Yorùbá. ká máa fi kírun. bó jẹ́ pé ẹ̀sìn la fẹ́ ṣe àṣe èdè àbí a fẹ́ ṣe ẹ̀yà. nínú ìbéèrè tèmi tiẹ̀ béèrè ní ọwọ́ àwọn kan wọ́n jẹ́ kó yọ wá wípé bí Islam gan ṣe rí yẹn
pé ẹ̀ ń bá fẹ́ ṣe wọ́n ní kan wọ́n bí wọ́n ṣe ẹni dá wọn ò ní dandan ní kó ṣe. wọ́n ní dandan bíi pé wàá sọ pé òkè o nígbà tí mo ti jẹ́ Yorùbá kí n máa sọ wípé oya Ọlọ́run ó tóbi o pé kinní kan pé báwọn oní nǹkan ṣe nǹkan wọn ṣé bí nǹkan ti tàwọn tó ní nǹkan ní àwọn náà ní the way of báwọn ṣe nǹkan tiwa àwọn alálọ́ ṣàyọjú rẹ̀ àwọn ni wọ́n gbé yẹn wá fún wọ́n dẹ̀ dẹ́ pé tó bá ṣe ń ṣe òun náà láṣẹ báwọn ṣe kó lè bá a rí bó ṣe rí báwọn ṣe fẹ́ kó rí. ó ní ẹsẹ̀ bọ́ ní ṣe lè bá a rí bí ti rí. bàtà wọn ń fárun yẹn lọ wọn ni àyètì ẹ̀fà rí yín kò dúró yẹn wá ní bí Ọlọ́run ṣe fẹ́ ní tọ́lọ́run fẹ́ gangan òun yẹn bá nàbì ṣe fẹ́ nìyẹn wọn á bi àfáà kan nínú wọn pé ẹ gbọ́ wọn ní kò sínú Kùránì kankan tó wà kò sì sínú àdìtì kankan tó wà pé kéèyàn máa fárí pé àbẹ́rí wo ló wà fún ká máa fárí pé ìfárí tá à ń sọ yìí ara nú ìmọ́tótó Yorùbá òun ni torí mọ̀ wípé tí wọ́n bá pọ̀ ní orí ẹja kìtì ó ṣeéṣe kó máa mú àwọn ìdọ̀tí wá náà ṣe wò pé ókè o kàkà tí ó fi wá di pé ìdọ̀tí ó máa wà lábẹ́ ẹ̀rùn wa tá a bá ń fọ àlérí tó délẹ̀ àmọ́ wá ní Saudi Arabia lónìí wọ́n bímọ wọn ò fani fún ní ẹlọ́bẹ̀lọ́ àwọn tó wà ní Egypt àwọn tó wà ní Kuwait àwọn tó wà ní kílókù Arabic country yìí Qatar ẹ bèrè wẹ́ pé wọ́n pé tán bá bí mọ́ ń bẹ̀yẹn ṣe máa farun wọn ò fa mo fi fa búra mo ti lọ némi bírí némi ọ̀rẹ́ yín tẹ́ mọ́ ni mo lọ bẹ̀ àwọn àfáàsì gbọmọ dání ìyá ọmọ sọ pé pásítọ̀ àwọn nìkan ọmọ fọmọ bàbá ọmọ mùsùlùmù ni àwọn àfáàsì sọ pé tó ẹ̀ bá lè farí ọmọ wọn sì gbọmọ lẹ́wọ́n sì láwọn sọmọ lóko mo fa búra tí mo sọ ọ̀rẹ́ yín ni ẹ mọ̀ agbọmọlẹ hàn láwọn olùsọmọ lórúkọ ọ̀rẹ́ yín ọ̀pọ̀ kejì ọ̀nkù sáàmù. ok ìjọ tó bímọ tayọ kọ́ tẹ̀sí táyẹ̀ ok. ìjọ tó bímọ gangan first born ẹ̀. àwọn àfa àgbélẹ̀ ni wọ́n láwọn ò lè ṣe torí pé kò fa mi àwọn sáfùsì mi sọmọ lórúkọ pẹ̀lú lórí. mo fẹ́ fà wọn àfa irun fífa kọ́ọ̀tọ̀ Yorùbá ni. mo fẹ́ fà wọn àfa wa náà lágbọ̀ọ́yé dáadáa wọ́n ti da mọ́tàtì mi rò mo lọ kírun ok mọ́tàtì ilé àdó yẹn mo ti lọ kírun mo lọ kí asámújọ́ tí mo wá ó wà lára nǹkan tó yẹ pé kò dé kí bẹ́ẹ̀ tó kọ́ni sí fún mi láti máa gbàwẹ̀ nígbà tí mo fẹ́ kí débẹ̀ fẹ́ kí asámú àwa dó lórí rákà kan péré adé lò tó 20 minutes asámú náà kí o a máa kí mẹ́wàá o lórí ẹyọ kan pé adé ti lò 20 minutes àwọn ọmọ nígbà tí mo wá dó gbẹ̀sẹ̀ lómi mo ti fẹ́ máa sùn lọ lórí rákà kan ẹ máa sùn oorun ti fẹ́ máa kùn mí èmi tẹ́ pé ètò jísàárì mo wá ti fẹ́ máa sùn nígbà tó wáyé máa gbé ẹgbàá sí ní kó lórí rákà bí abẹ́rẹ́ ti lẹ́nu lásán mọ́ ìlú so mo sáà manage pé Ọlọ́run jẹ́ kó ètè wà jẹ́ kó ètè kírun jẹ́ kó ètè foríbalẹ̀ kò foríbalẹ̀ o ìgbà tó foríbalẹ̀ tí ó ti lọ bí i 20 minutes ẹ̀ yàtà tó lọ bá yà lágbára báyìí mo ní Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ sí o tó bá yà lábọ́nà mi dà alágbá àìfọwọ́ ọlọ́wọ́ là ìṣòro olóró. tó pàtókè báyìí mo ní pé Ọlọ́run jẹ́ kí lè ó ti yá o ó tún bẹ̀rẹ̀ ni bó ti bẹ̀rẹ̀ nìyẹn ó wá lọ nígbà tó wá lọ ètò tó wá tà yẹn ó tún wá ju títà lákọ̀ọ́kọ́ tá a kọ́kọ́ kí lọ. ẹlòmíì ò forí balẹ̀. àmọ̀ ní lọ mú àmọ̀ ní mọ̀ mú. àmọ̀ yàtọ̀ sàlò àlele balele àti ọ̀rọ̀ sí fi sálẹ̀ fún kálá sáyà lámúnà kálá yóò wà mọ́ kálọ́. ta ló kàn kí o ó mọ̀ ká asúrà tún lè báyìí. mo kálọ́ tèmi nìyẹn. ìbá ń ka asúrà tún lè báyìí. nígbà tó wá jọ́ kẹta máa tọkàn. táwọn kulikuli kéèké wà ń bẹ kò ní rí mú. kuli pọ̀nù Kùránì dáa pé yóò kàn mú kuli aláwò kuli àlùkàdúró náà lábúdú náà mọ́tàbù kò sí kankan kulikuli tó mú. mo wá lẹ́nìkan lára àwọn tó yàn kírun bẹ́ẹ̀ mo wá pè mo ní pé àfa yìí ẹ̀ fẹ́ káwọn yóò máa kírun ní ọ̀dọ̀ yìí mọ́ ni ó ní kí ló fà á mo ní pé ṣé mọ̀ pé irun tẹ́ a kí ní ìjẹrin yẹn nínú mẹ́wàá méjì péré mo kí méjì péré yẹn gan mo ń finú ṣépè díẹ̀díẹ̀ ni pé ìmáàmù yìí kọ́lọ́n yóò dáa fún ni torí pé ó sì máa fi ipò fẹ́ wọ́n fẹ́ kájú Kùránì tán fẹ́ máa fi ní èmi lára ṣé èmi ní àjẹ́dá fún mi fẹ́ ka Kùránì tán ni ìwọ ló fẹ́ ka Kùránì tán lọ́ka èmi fẹ́ kí irun kí n kàlájà ni. o ti sọ ìwé sùn nínú. ó ti fún àjẹ́dá pé máa fi ó fẹ́ ka Kùránì tán máa fi àfẹ́ sí i láì lọ́dọ̀ tèmi. lọ́tọ́ kí n máa sọ̀rọ̀ yín pé àwọn afáàmì wà tẹ́ pé wọn ò lágbòye Islam. ó ti fi sùn yín. àbọ̀dọ̀ bèbè wọn ò lágbòye Islam. so mo wá pẹ́ nìyẹn ẹ̀mẹ́tẹ́ ni wọ́n sọ. àìfọwọ́ ọlọ́mọ làṣẹ olóró. ó ní pé mi ò mọ̀ ní ó ní pé jọ́ táwọn àwẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ gangan làwọn ti sọ pé àwọn ó ka ojú Kùránì tán lórí nínú tàràwí nínú àtàwọn àwọn kàkùrà ń tàn. wọ́n ro health àwọn míì. ẹ̀wọ̀n tó wá fọ́ ní jù bẹ́ẹ̀ ni pé
tó bá ti wá ń kí tàràwí yẹn lọ́wọ́ báyìí tó bá ti kí ìṣá ìtàn salamu alaikum wa rahmatullahi wa barakatuh ok ìṣá ìparí àwa tá a jọ kí ìṣá ẹ̀ alẹ́ tó bí lẹ́sẹ̀ bí 50. àwọn tẹ́jọ ká sáwọn kọ́. tó bá ti wá fẹ́ bẹ́ẹ̀ sáà mú tó bá ti kí ìṣá ìtàn salamu alaikum wa rahmatullahi assalamu alaikum wa rahmatullahi àwọn tó lọ kí ìṣá ìtàn ó ń kálukú dẹ̀ bọ̀ sẹ́yìn àwọn tó kú ètò wọn kàṣà mú wọn lè mọ́jú méjì lọ àwa bí 43 àwọn tó lọ́jọ́ kò pé ó yá ẹ̀mọ́ bá lọ seriously so even níta àwọn kan máa lọ sí ta mosque tó ń dókòtà mosque nígbà tó máa kí tarawih lọ́wọ́ tó túmọ̀ sí pé àwọn yóò ní ládàá tarawih torí pé àgbọ̀yé tí àfa yẹn ò ní àfa tó lead imam tó lead yẹn àgbọ̀yé tí ò ní nípa pé o fẹ́ kakura tán tiẹ̀ ní wàhálà àtẹ̀rọ ti tiẹ̀ ó wá fi deprive àwọn yòókù tí wọ́n fẹ́ jẹ ládàá tarawih ó deprive wọn ládàá yẹn torí pé àwọn yóò ní kí tarawih àbọ̀rọ̀ mi yẹn gbogbo yẹn kọ́ ni ìlera rẹ̀ ṣe gbé nǹkan tá à ń sọ yìí náà. ṣé nígbà tí mo wà ní school nígbà tí mo wà ní school nígbà yẹn a máa ń lo 30 minutes 15 minutes 20 minutes lórí irun torí pé student gbogbo ala wà active àwà guy but nígbà tó jẹ́ pé òǹkàlùkù ti wà ní àyà rẹ̀ tẹ́ pé yóò ṣiṣẹ́ látàrọ̀ yóò sáré káàkiri lọ yóò wà dé lálẹ́ ẹ wà mọ́ lo 2 hours. ní ẹ ti gbọ́ kàdàmú. ó ti gbọ́ kàdàmú tó ti rí gidigidi yémi ti wà ní mọ́tò mayà èmi ìbòsì ló ti káàkiri ìgboro. ní ẹ ti gbọ́ kàdàmú. now wọn máa parí irun yẹn ní. yóò ti lọ gbá ta sí múnú ilé. some minutes máa fọ pé àwọn máa parí irun yẹn ní some minutes to 11. kí ló wá dé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ irun láti after 8 to 9 tí wọ́n parí ẹ̀ ní some minutes to 11 tarawih irun 10 péré rákà 10 péré so ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa nínú mùsùlùmí náà tó jẹ́ àwọn aṣíwájú wa náà wọn ò lágbèyẹ ẹ̀sìn yẹn so ìyẹn tó bá ti gbọ́ yẹn tó bá ti kọ́ wọn yẹn nìkan wọn bí káàkiri àdèmọ́ ní agídí sórí ibú àwọn lágídí o ọgbẹ ìtọ́nà ká ṣe ni ìtọ́nà bí ká ṣe ni iná láti ẹ̀mọ́ sí lọ agídí òfò ni géèni wọn nígbà wọ́n ti lu ẹ̀mí àwọn tó ti lu mọ́ṣáláṣí tó pé ní mọ́ṣáláṣí wa ẹjẹ́ sọ fún yín jọ́nà wọ́n kó pakẹ́rẹ́ wa wọ́n kó pakẹ́rẹ́ kí wọ́n ní kó pakẹ́rẹ́ wa kí ni nígbà tẹ́ pé táwa bá ti kíjẹ̀ mọ́ aláàkọ́tán àwọn tó ti wá sọ wa tá a ti kíjẹ̀ mọ́ aláàkọ́tán báyìí. àwọn ìgbà ilẹ̀ wọn ti wà wọlé. láwọn olórí bukú tó pé àwọn wà wọlé ìbẹ̀rẹ̀ jẹ́mọ̀ kejì nu jẹ́mọ̀ tí wọ́n wá pọ̀ ju jẹ́mọ̀ aláàkọ́lọ́ jẹ́mọ̀ jẹ́mọ̀ mú gangan lọ kí jẹ́mọ̀ jẹ́mọ̀ mú Ìbàdàn kó kéré káwọn jẹ́mọ̀ mi wá wọlé yìí jẹ́mọ̀ mú Ìbàdàn wọ́n wá bẹ̀rẹ̀ jẹ́mọ̀ tí wọ́n. ọwọ́ àmọ́ tí wọ́n ṣe bí ó gba ibà kọjú báyìí àwọn kan bẹ́ẹ̀ dìbà yìí. èyí wọ́n tẹ̀mù ni pé ibi tá à ń kọjú sí yẹn wrong ipe àkọjú sí kíbla so tá a ma ti wá dé. àwọn bẹ́ẹ̀ di kíbla tiwọn. tani kíbla akọjú sí bàtà fẹ́ kírun tiwa ti ìmáàmù gangan ìmáàmù bàbá mufti gangan tó máa kírun fún gbogbo wa tó kírun fún ládìmí tó kírun fún gbogbo wa pátá tó a ti parí ìrun tán assalamu alaikum wa rahmatullahi assalamu alaikum wa rahmatullahi tó a ti jọ jókòó báyìí ẹ kàrí wọn mọ wọlé bọ̀ ni wọn mọ wọlé bọ̀ ni wọn mọ wọlé bọ̀ wọn dẹ fẹ́ kọjú àwọn atakírun aláàkọ́ gan lọ. àwọn pọ̀jù wọlé kọjú báyìí àwọn abẹ́ ni báyìí in fact wọ́n ti ní mọ́ fàlàyé báyìí ìyà tó yẹ kó kọjú báyìí àwọn bẹ́ẹ̀ dẹ̀ báyìí wọ́n sọ di diagonal wọ́n wà fèsì ẹ̀ fine ó lè jẹ́ pé kíbla ni wọ́n kọjú sí lóòótọ́ abẹ́gẹ́ ṣùgbọ́n kí ló dé tó yẹ pé gbogbo wa àtijọ́ lẹ́jọ́ wà ní ìṣọ̀kan tó bá ti wá kọjú báyìí wọ́n kọjú báyìí wọ́n wá kírun tán àwọn àbá tí wọ́n ti rẹ́ kó mọ́ sàdúrà wọ́n lè sàdúrà mọ̀ because wọn ò ní fẹ́ kí àdúrà yẹn kó àfẹ́ ti ìrun tán kí yẹn tó bá ti wá kírun yẹn tán sálámù aláìkùm wọn àmọ́ lọ wọ́n jọ kàn wọ́n pé àwọn wèrè tó mọ́ wá kírun tàbí kírun tìwátọ́ yìí á dà sẹ́rí àfún wọn bó ti lọ́kùn máa kẹ́rẹ́ mi. àtàlàmọ̀lẹ́kọ́ tó lábá yìí wọ́n ti kó pàkẹ́ jáde wọ́n ti pé wọ́n wọlé ọkọ̀ báyìí wọ́n ti wọlé báyìí pé kọ́ bẹ̀rẹ̀ ìkọ́mọ̀ pé alágbára ṣẹ́dá báyìí àwọn afá wọ́n sáré lù wọ́n pa ni. ọlọ́run bá aṣíjọ́ náà wátà kírun láàkọ́ yẹn akọ̀jọ àwọn èkejì lọ. ọlọ́run yẹn fẹ́ sí o. pankẹ́ ní mọ́sìkì níjọ́ yẹn ni o kì í pé wọ́n sọ lè fún mi tá a wà ní mọ́sálásí ni. kò yẹ kí a máa mú èèyàn ní agídí láti ṣe nǹkan kan. òun náà ni láìkírọ́ wá fi ìdí ni kọ́ni tẹ̀ bá yánn ní ìdúró tùmí náà lè gọ́ yìí láìkírọ́ wá fi ìdí ni pé kò sí fipá mu nínú ẹ̀sìn o kò sí fipá mu nínú ẹ̀sìn ó lọ́nà ẹ̀dẹ́dẹ́ sọ nínú àkúrà yìí pé èyàn lè fi wéra wọn o ẹni tó jẹ́ èèyàn tó ń lọ sí àlùjọ náà àti èèyàn tí ó ń lọ sí ọ̀rọ̀ kúrò ní o èyàn lè fi wéra wọn o abẹ́gẹ́ so ìwà ẹ̀ tó bá wúyàn lè yóò mọ̀ sí mẹ́ and Ọlọ́run nìkan ló mọ nǹkan tó pamọ́ tẹ́yìn ò mọ̀ yẹn mi wà ní kọ̀kọ̀ tí ó mọ̀ sí nǹkan dáadáa èyí mi tẹ́ wà ní bàbá tí ó mọ̀ sí nǹkan tẹ́ pé àìdáa ni so Ọlọ́run ni alim lè gáídì wa shahadat wa rahmani rahim àti nǹkan tó pamọ́ o àti nǹkan tó wà ń kọ̀kọ̀ Ọlọ́run bá nìkan ló mọ̀ so káta mọ̀ sí lọ bí Ọlọ́run bá ṣe ní ká máa ṣe Ọlọ́run gbà fún wa. ẹ̀sìn ò ṣe é fi sọ̀rọ̀ Ọlọ́run
tẹ́lẹ̀ sọ̀rọ̀ lọ́n ẹ̀sìn ẹ̀sìn ò mọ sáìdì ìran tẹ̀sìn ti wà ní ẹ̀sìn ò mọ sọ̀rọ̀ náà rẹ̀ ni ẹ̀sìn ìran bíi tí ẹ̀sìn ti wálé ẹ̀sìn ò mọ sọ ẹ̀sìn sálúbáwò lè mọ sọ̀rọ̀ pé ẹ mọ dáfá ẹ mọ ṣe kíníkan. èmi ò tẹ bá oògùn pàdé nínú Quran. èyí ò ní bá sọ̀gùn pàdé mbẹ́. mi ò rí oògùn nínú Quran mi ò sọ̀gùn mbẹ́ so mi láláyé mi wáyé láìsọ máa dé ilé dínà pé mi mọ̀ nǹkan tó jẹ́ sọ̀gùn àbí mọ̀ nǹkan tó jẹ́ oògùn torí pé ọmọ Yorùbá dé mi. bẹ́ẹ̀ ni. àyìn sọ pé kò sọ̀gùn kò sóògùn kò sí oògùn kò sí sọ̀gùn gbadé pé nǹkan tọ́ọ̀ṣì yẹn lọ́pọlọ kò dẹ̀ sínú Quran so ẹ̀sìn tá à ń sìn ó fẹ́ máa yọ àwọn nǹkan kúrò nínú àṣà wa láti máa dá àṣà wa bíi pé kò dáa so àwa lára máa bá sí máa fọpọlọ ṣe. ẹ mọ̀ pé ohun tó sọ fún wa ni wípé àwọn ẹ̀sìn làwọn gbé wá ń tà wọ́n àwa ò lẹ́sìn o àṣà là wà ní o ok àwọn bàbá wa tí wọ́n tàn yẹn ok àwọn wa rò pé ok ó dà ẹ jẹ́ ká ṣe ẹ̀sìn yín ok ẹ sọ pé Ọlọ́run lẹ́ ń pè ẹ̀sìn lẹ́ ń ṣe ó dà àwọn ò sì ní ẹ̀sìn àbí àwọn bàbá yẹn wá rò pé ẹ jẹ́ ok ẹ jẹ́ àti ẹ̀sìn yín ká mú máṣá àti wa ibi sẹ́gbà wọlé nìyẹn nígbà táwọn ẹni wá mú ẹ̀sìn yẹn mọ́ àṣà wọ́n á rí pé inú ẹ̀sìn yẹn gangan ó ti kọ̀lẹ́ gbogbo àṣà tá a fẹ́ mú mọ́ ètò òfin bá wọn ṣẹ̀sìn yẹn nìyẹn ẹ̀sìn yẹn ti kọ̀lẹ́ gbogbo àṣà tá a fẹ́ mú mọ́ àṣẹlẹ̀sìn ní àgùdọ̀ mọ́ ṣe àwọn àlàájì wọ́n wá nífá àwọn àlàájì wọ́n ń bọ Ògún wọ́n ń bọ Ṣàngó àwọn tó sì mú kọ́ Islam yẹn wá àwọn ò fẹ́ kún ó bọ̀gùn kún ó bọ Ṣàngó kún ó nífá mọ́. kípa àwọn yẹn ní òfẹ́ bẹ́ẹ̀ o nǹkan tá à ń gẹ́tì rọ̀ nǹkan nìyẹn kípa àwọn yẹn ní òfẹ́ bẹ́ẹ̀ nǹkan táwọn yẹn ń condemn o ní pé èyàn lè máa ṣe síríkù mọ́ Ọlọ́run. tiwa yẹn náà wá síríkù. iná mo sọ pé kò yá àwọn èèyàn. lóòótọ́ mo sọ pé wàhálà yóò síríkù bí ìbádà tìrọ̀ bí àhàdà pé téèyàn bá ti ń sin Ọlọ́run èyàn tó ní máa sin nǹkan mímọ́ ṣùgbọ́n kò yé àwọn èèyàn yìí pé Ọlọ́run náà ni ẹni tó ń ṣe fa Ọlọ́run náà ló ń sìn ọ̀nà tó fi ń sìn kò ló yàtọ̀ so but according to ti àṣà tiwọn lọ́hùn tí wọ́n ti rí nǹkan táwọn ṣe pé nílẹ̀ yìí ti wá ń bì ṣíríkù ni according to bí ó ṣe rí lọ́dọ̀ tiwọn lọ́hùn. ṣe o tún wá sọ ni pé iye táwọn àbá fi gbà á táwọn àbá yẹn fi gbà lọ́wọ́ wọn ni pé àwọn náà sọ àwọn náà gbé kúrò àwọn pé àwọn làwọn lẹ́sìn àwa ò lẹ́sìn àwọn àbá wò pé òkè táìpẹ́ yìí orin tẹ́ ń ṣe dáadáa náà ni ó yá ẹjẹ́ á mú ẹ̀sìn yín mọ́ tiwa. máa ṣàwà. mọ́ àṣà tiwa yàtì lẹ́yìn àwọn àìsíláwò lẹ́sìn ẹ̀lẹ́ lẹ́sìn àbí ẹjẹ́ á mẹ́sìn tí ká dìbò ṣàwà nígbà tí ò bá ti takura wọn. ṣe àìpé báyìí àwọn àbá wọn gbọ́ arábíkì wọn gbọ́ wọn gbọ́. nígbà tí wọ́n gbọ́ arábíkì táwọn arábíkì tí àwọn àfáà wọn tún fún wọn pé gbogbo tí ifá yìí ẹ̀sìn wa ò gbà ó Ògún yìí ẹ̀sìn wa ò gbà ó Ṣàngó yìí Ọlọ́run kejì ni o níbi tí wà láti wá gangan nìyẹn tó fi dòní ok àwọn Yorùbá ti wá wá confuse pé nínú mùsùlùmí gẹ́gẹ́ nínú Islam gangan sìn àwọn àfáà kan wà dáyé pé àwọn wọn lógun lé wọn lójúbọ Ṣàngó lé wọn ní gbogbo ẹ̀ ń lé ò lè gbà lọ́wọ́ wọn. Islam sì tako kéèyàn wọn bulẹ̀ parọ́ ó tako pé kó o lé ojúbọ Ṣàngó kó o lójúbọ Ògún ibo àwọn àfáà mi gbọ́ àdáyé pé kó tó bá jáwé wọn tako pé o sì lè jẹ́ wọlé o sì lè jáwé wọlé o sì lè jáwé wọlé tí wọn fẹ́ kó o jáwé rárá. Bẹ́ẹ̀ni kó ṣe nìyẹn. bọ́ kí sì lọ́jọ́ rí bẹ́ẹ̀ ni pé dẹ́sáàtì Muhammadu ti wọ ewé mélòó ló já ewé ògùn dẹ́sáàtì tẹ́lẹ̀ àfa kan sọ pé ó ní lọ́dún kan ó ní lọ́dún kan ó ní ejò kí fẹ́ jáde ó wá fẹ́ bu ànábì jẹ ó ní bí ọmọ sàbí ànábì yẹn ó ní bí ti gbé ẹsẹ̀ lé ojú ejò yẹn nìyẹn ó ní bí ejò yẹn ṣe sá sàbí ànábì yẹn ní ẹsẹ̀ jẹnu ó lànà bí wàá já ewé ó wá ara rúburú ó wá fi sójú egbò mo ní irọ́ lè tó pa ní desert ànábì ti jẹ́wé irú ewé wo ni akíntọ́lá àbí lápàlápà tó bá rà fámi náà yóò jáde nígbà táwọn bíi tó ń lọ tí kìnìkan ó kàn dìrọ̀ mọ́gì kan ni ó kàn jẹ̀wé kìnìkan ni ó kàn fi ibo ló ti ń jà gbogbo lẹ́yìn kò kèésì lélẹ́wé láti rí omi mu ní ọ̀dọ̀ wọn láti rí omi mu nígbà yẹn kí lómi sẹ̀mísẹ́mí fi jọ wọ́n lójú. Bomi kọ́mọ kí o fẹsẹ̀ wá mílẹ̀ ní akẹ́wò pé nọ́mà ti ní ilé omi ni. èyí ó kó fọtí bò ní èyí ó kó fọtí bò ní yẹn ni pé lórí ẹ̀kọ́ ṣá òun fẹsẹ̀ wálẹ̀. ọmọ ètò fẹsẹ̀ wálẹ̀ bí wàá rómi nọ́mà ti ní náà pé so wà ókè ṣá. ibẹ̀ yẹn súnmọ́ dòní náà kíni wọ́n mọ̀ bọ́ ọmọ tèmi ló fẹsẹ̀ wálẹ̀ yẹn náà lọ́gbọ́n ọmọ mi jáde ní afẹsẹ̀ wálẹ̀ á rómi torí kò jọ wá lójú ṣùgbọ́n bẹ́ẹ̀ yẹn omi
Ọlọ́run tiẹ̀ ṣe àwa Yorùbá lóore ju ọ̀pọ̀lọpọ̀ ìlú lọ ṣùgbọ́n àmọ́ value ẹ̀ àmọ́ value ẹ̀ ok ní Nàìjíríà bí pẹ̀lú gbogbo resources ta ní Nàìjíríà yìí àwọn yẹn wá wọ́n pọ̀ Dubai bí olórí burúkú Dubai tẹ́ pé kò sí nǹkan kan tó lè wù mẹ́ àwọn tá a ní ewé ló fúra káàkiri bí ewé ló wà káàkiri yìí àwọn tá a léwu tá a ní ogbó ẹ̀ tá a ní nǹkan tá a lé irú bíbí ká gbé láti dúbí débẹ̀ yẹn ká gbé ráìsì lásán anumọ̀ ní ráìsì ká gbé ẹ̀wà lásán láti bí débẹ̀ yẹn ó mọ iye ẹ̀wà kóńgò téèyàn ó rí mẹ́ báàgì téèyàn ó rí mẹ́ láti dúbí débẹ̀ yẹn ṣùgbọ́n àwọn ò lè gbé mẹ́ yẹn láìdẹ̀ lo nǹkan láìdẹ̀ lówó tó pọ̀ ni kan ra ẹ̀wà agolo kan péré ká gbé láti dúbí nsìn ìyẹn lè sẹ́ńsìn yìí òjò sẹ́dọ̀ tán ni kí o gbé láti dúbí kí o kan sànkó kí o gbé láti dúbí kí o gbé dókè mẹ́ yẹn tó bá fi dijọ́ mẹ́ta yóò ti máa wù láàrin oṣù méjì ẹ̀wà ti dé ẹ̀wà tá máa ká mẹ́ yóò lé ní báàgì mẹ́ta ṣùgbọ́n àwọn èèyàn láǹfààní yẹn ń bẹ Ọlọ́run fún wa ní oore yẹn but àwọn nǹkan wọn ò kí jọ wá lójú number 1 number 2 àwọn tó tún wá ń lead wa wọn ò lead wa dáadáa wọn kàn lead wa bó ṣe wò wọ́n ni torí ká ló lead wa dáadáa ni pẹ̀lú ògo ọrọ̀ ayé tá a ní kò yẹ kí ẹnìkankan ọmọ sọ́fà nù yàrá kò yẹ kí ẹnìkankan ọmọ sọ́fà rárá. problem tá a ní yóò tún máa padà síbi ẹ̀sìn náà ni àwọn kan wà tẹ́ pé wọ́n ti mú believe wa síbẹ̀ àwọn tọ́lọ́hún ò lè ṣe tá a mọ́ lọ́lọ́hún ó ṣe ẹni tí ò kọ̀pẹ́ tí ò gbé kété òkè tó débi ọ̀pẹ tó wá gbẹnu pé òun fẹ́ mu ẹmu kò lè rẹ́ mu láì kọ̀pẹ́ náà ó lè ní ẹ àbí tó wá fẹ́ jalè lókù ó lè tiẹ̀ ní. tí àwọn tẹ́wá dénú ṣọ́ọ̀ṣì ń sìn ẹ máa gbọ́ ọlọ́mọdé ń ṣerú ayé ọlọ́mọdé ń ṣerú ẹgbẹ́ mi ẹ sì rí pásítọ̀ yóò sì pé ẹ ló bọ́dá bọ́lú láti Amẹ́ríkà afẹ́ kọ́ ṣọ́ọ̀ṣì wọ́n sẹ́ndì owó sí wọn bọ́dá bọ́lú tó wà l'Amẹ́ríkà yẹn ó ń ṣerú ẹgbẹ́ ni o bẹ́ẹ̀ni kódà kẹ́ ṣerú ẹgbẹ́ ló ṣe ó ń ṣerú ọmọ inú ẹ̀ dáadáa ló fi sẹ́ndì owó sí Nàìjíríà bọ́dá kìíní kan tó wà UK yẹn ó ń ṣerú ẹgbẹ́ kẹ́ ṣerú ẹgbẹ́ gan ó ń ṣerú ọmọ inú ẹ̀ àwọn tí bí ó sì mọ̀ gbàdúrà pé ọlọ́mọdé aṣerú ẹgbẹ́ ọlọ́mọdé aṣerú ayé ó fẹ́ kí wúbò ló ti fẹ́ rúwó ó bá tó bá ṣe rú. àwọn pásítọ̀ àwọn kìnnì kan ẹ wà rí wọn nísìn ó wà káwọn èèyàn jọ nígbà tí wàá kó wọn jọ ó wà mọ fún wọn lóúnjẹ ó yá ok mo kó jẹ lóúnjẹ mo lónìí mo fún wọn lóúnjẹ mo kó wọn jẹ lọ́la mo fún wọn lóúnjẹ iṣẹ́ òlẹ́ni mo fún jẹun ṣe. kí wọ́n jẹ́ kó wọ́n bá kú ni kó wọ́n bá kú dànù ni. iṣẹ́ òlẹ́ni mo fún jẹun ṣe. wọn ò lè rí mi jẹ ìjọ tó bá ti fún wọn ò ní rí mi jẹ. ok sísè apẹ sí báyìí mo kàn nílẹ̀ bí 10 acres mo káwọn èèyàn jọ mo á fún ọ lóúnjẹ wọ́n á fi oúnjẹ yẹn fi ń dáko. wọ́n fi ń dáko. tó bá ṣe bẹ́ẹ̀ fún mi fún bí oṣù mẹ́fà oúnjẹ tán jẹ mo rí result yẹ. oṣù mẹ́fà ti pẹ́ jù àgbàdo wúlò fún mẹ́ta ẹ̀wà yóò wúlò fún mẹ́ta. tí n bá ń kóyàn jọ lórí tí mo fún ọ lóúnjẹ lójoojúmọ́ mo ràn poverty lọ́wọ́ ni. bẹ́ẹ̀ni torí pé mo mọ̀ pọ̀ sí ni. mo mọ̀ pọ̀ sí. mo sì ní fẹ́ kankan ṣe. wọn ní fẹ́ ti yẹn kan mọ́ o bẹ́ẹ̀ni o wọn kálukú pé free food wà mẹ́yẹn. èèyàn tó lè lọ Nàìjíríà pọ̀. bẹ́ẹ̀ni. etí ọmọ ẹgbẹ́ ẹnìkan náà pẹ́ mi oníyẹn ta Ọlọ́run ẹ̀yin náà kọ́ àwọn yẹn jẹ́ kẹ́ mọ́ fún wọn lóúnjẹ tí máa fi start tó fẹ́ káwọn yẹn jẹ́ mọ́ fún wọn lóúnjẹ mo fún wọn lóúnjẹ lónìí mo fún wọn lóúnjẹ lọ́la mo mọ̀ pọ̀ sí mo àmọ́ pọ̀ sí kódà àwọn míì mọ̀ sun ẹnu ọ̀nà mi báyìí. yẹlẹ mọ iṣẹ́ òun náà fi ṣe. yẹlẹ mọ kúrò jọ kí ẹ mọ fún lóúnjẹ kí o dẹ wá ilẹ̀ kan kí o dákú bẹ ya ẹ bá ti fẹ́ jẹun ẹ bá jẹ tẹ ẹ lọ dákú o ti fẹ́ jẹ àdúrà sí oúnjẹ rẹ jẹun tó kó lọ roko. ṣé ẹni tó ti lọ ṣọ́ọ̀ṣì tó ti sọ fún pé o ò ní ṣerú ẹgbẹ́ rẹ o ò ní ṣerú ọmọ inú rẹ ṣé ò ní lọ lóko òbí tí ìdíjọ́ tó ti change mentality wa ó ti lọ ṣọ́ọ̀ṣì sọ pé Ọlọ́run mo jẹ ṣerú ẹgbẹ́ ní ọ̀dà tó dẹ̀ sàn lówó ṣe láti UK yẹn ó ṣerú ọmọ pikin. ó yà dorí ẹ mú kó mọ jẹsẹ̀ mọ́lẹ̀ ó ní ṣerú ẹgbẹ́ rẹ ó ní ṣerú ẹgbẹ́ rẹ ní orúkọ bàbá tó bá ṣerú ẹgbẹ́ rẹ in fact ṣé Nàìjíríà sa ní iléeṣẹ́ ní UK. ní iléeṣẹ́ ń bẹ̀ àwọn máa lọ ṣerú wọn ń bẹ̀ ni. tó fẹ́ lọ ṣe CEO ní UK dey play. àyìn ó dè máa sọ fún wọn bí pé ọlọ́mọdé wọn ṣerú ẹgbẹ́ èyí tán ní mọ́sọ̀ sọ ẹgbẹ́ wọn ẹwà gbóúnjẹ fún wọn oúnjẹ tẹ́ fún wọn iṣẹ́ òwúrẹ́ ní kí wọ́n fi ṣe ṣẹ́ni kí wọ́n tún lọ fi sùn náà ni kí wọ́n tún wọlé bá wà lọ́la. ní ẹkún oúnjẹ kan yóò tún délé yóò tún lọ fún ìyàwó yẹn lóyún. ẹ kò rí olè ń gbọ́ wọ́n. okòrè ó dùn ní wàá ní. ìjọba ti fún lóúnjẹ yóò tún lé yóò tún lọ sí òpè wo ọ̀rẹ́ ara ti nà oúnjẹ ti dé bóyá ọ̀sán ti bẹ́ẹ̀. nǹkan kan tó wá ṣẹlẹ̀ báyìí ní tó ṣẹlẹ̀ báyìí ní wàá bí ni pé gbogbo àwọn olówó òlu yìí tí wọ́n lówó orí wọn ò sí
ọpọlọ ti kú ẹ̀rí kìíní kan Oríyọmí kìíní kan plot of land wọ́n lọ́nà Ìṣẹ́yìn wọ́n dalẹ̀ lọ ẹ lọ sọ́nà Ọ̀yọ́ wọ́n dalẹ̀ lọ ẹ lọ sọ́nà Àkúrẹ́ gbogbo wọn dalẹ̀ lọ kìíní kan homes kìíní kan house bílẹ̀ ẹ̀ sì wá pọ̀ tó yẹn gbogbo wọn wá fi wọ́n fẹ́ bá wọn fi kọ́lé tààrà bí wọ́n pé ẹ̀yin tẹ́ ṣe kíní báyìí tẹ́ lówó báyìí kí ló tẹ́ wọ́n pé ó dà kéèyàn nílé ó dà kéèyàn nílé lórí ó dà kéèyàn ṣe kíní nìkan ilẹ̀ pọ̀ ilẹ̀ ò lè tán mo pé kí ló ń pọ̀ tí ò kì í tán. èèyàn tó ti pé 67 years 66 years 65 years tó sì lálẹ́ káàkiri ṣé yóò kó lọ ọ̀run ni. kí ló pọ̀ tí ò kì í tán nílẹ̀ táyé pé tó yẹ kẹ́yìn olówó yẹn tẹ́ bá lè ṣe kẹ́yìn náà tiẹ̀ fi dáko káàbí encourage pé oúnjẹ ta ni kò sí bẹ́ẹ̀ni gbogbo yín gbogbo àwọn olówó òru yín ìṣẹ̀lẹ̀ ilẹ̀ wọn lọ rà pamọ́ yẹn ni tàǹtí wàá rà mú àfẹ́ǹsì ẹ̀ àwọn tó fi ń dáko tí wọ́n fi ń rí nǹkan mú lẹ́nu wọ́n lè wọ́n kó mbẹ́. bẹ́ẹ̀ni àdúrà ta lẹ́gbàtà lọ sọ́nà sẹ́yìn. a ní ráìsì ó ti di 100,000 báàgì. a fẹ́ produce a dẹ̀ fẹ́ máa live a good life. aláwọn tó tó lórí àwọn tó lówó lọ́nu wa ní tí ogun ọ̀sẹ̀ ní ìsinmi yẹn mo lọ ralẹ̀ wọ́n nílẹ̀ pọ̀ kí ló pọ̀ tí ètàn kò sí o ilẹ̀ mẹ́rin lẹ́ni ní kóòtù yìí tẹ́ pé ẹja mọ̀ ralẹ̀ lọ kò sí olówó sìn kíní kan homes ni kò sí olówó nìsín kíní kan homes ni bẹ́ẹ̀ni kò sí olówó nìsín kíní kan homes ni àwọn olówó yẹn náà ló dẹ̀ wà náà yẹ pé kò sí oúnjẹ wọn gbogbo lẹ̀ tẹ́ káwọn èèyàn fi dákọ̀ ẹ ti lé ogun kó bẹ́ẹ̀ ẹ ti lọ sí advance homes gbòde kan homes ṣé àwọn òkè ronú tiwa ni kíní kan homes kò sí ibi tá ẹni sí ní ìsìn báyìí láti Ìbàdàn dẹ́kọ̀ homes ti pọ̀ jù homes ti lè bí gíga kíní kan Alhaji umu kíní kan properties. àwọn homes yẹn gbogbo àwọn tó wà fi ẹwà mi tó dùn mí ní àwọn kan wà tẹ bíbẹ̀ yẹn tó fi ibẹ̀ yẹn dáko tẹ́lẹ̀ wọ́n ti lé gbogbo wọn sẹ́yìn ẹ lọ síbẹ̀ àwọn kan fi ibẹ̀ yẹn dáko tẹ́lẹ̀ wọ́n dẹ̀ lé gbogbo wọn sẹ́yìn torí kọ́ fẹ́ ṣe kíní kan homes kò sí olórí tó jẹ́ àwọn tó lówó ní Muslim ní Christian ní Ìbàdàn yìí tí wọ́n ní kíní kan homes wọ́n dẹ̀ ní láti Ìbàdàn wọ́n dẹ̀ múlẹ̀ ẹ̀dẹ́kọ̀ wọ́n dẹ̀ lé ogun dànù lọ sọ́nà Àkúrẹ́ náà nígbà kan tẹ́ bá rìn lọ láti bí sí Àkúrẹ́ ẹ rí oko àgbàdo lọ́dún náà ẹ rò oko ẹ̀gẹ́ lẹ́gbẹ̀ẹ́ tún lẹ́gbẹ̀ẹ́ òsì ni. àwọn homes ti lé wọn dànù àdìbò ló jẹ́ wá. àwọn tó lè dáko yẹn ibi tí wọ́n ń gbé ó jìnnà sí ibi tí wọ́n ti ń dáko yẹn o kátó lé wọn lọ sínú ibi tó tún wá jìnnà bí wọ́n sì máa lọ lágbàá. ìbílẹ̀ wọn ní omi ni. abẹ́lẹ̀ wọn gbóni wọn wà nílé máa lọ síbẹ̀ yẹn mọ́ kò wà ní sí production oúnjẹ mọ́. homes ti gbà mọ́ wọn lọ́wọ́. ọ̀rọ̀ lọ́pọ̀lọ́ ló sọ yẹ o. àwa ń sọ wípé oúnjẹ wọn bó lóúnjẹ ò ṣe ní wọn oúnjẹ ó padà wọn náà ni. sọ wọn pé tí wọn bá ní bíi 10 acres of land tó fi gbin àgbàdo tó gbin ẹ̀wà tó gbin ẹ̀gẹ́ tó gbin iṣu níbẹ̀ tẹ́mi náà ní bíi 10 tẹ́mi náà ṣe the same thing tí òní bíi 10 tó ń ṣe the same everybody ní báyẹn káàkiri sọ wọn pé gbogbo ẹ̀wà wọn láti wọn yẹn tó gbọ́n máa wálẹ̀. kí ló dé because nígbà tí wọ́n ti ní lóko tiẹ̀ tẹ́mi ní tẹ́lẹ̀ ní everybody ní àwọn tó ń tà tó ń kó wá láti ibi tó ti ń kó wá gan-an wọn ní lọ́kọ́ mọ́ wọn ò mọ̀ kó ní ọ̀dọ̀ wa ni. àwa productive. afẹ́mọ iṣẹ́ white collar job. n tó ṣẹlẹ̀ nìyẹn. afẹ́mọ gbá báyìí rúùmù afẹ́mọ gbá pankẹ́lẹ́mú afẹ́mọ gbá sí afẹ́mọ mú doctor I want to be a doctor làwọn ọmọ kan I want to be a lawyer I want to be kìnìkan ó ti da gbogbo I want to be a doctor wa o láti pọ̀ nínú gbogbo ní poverty ti ń bá wa jà kí. àwọn kábẹ̀ ní China ìwé tá à ń ká ayá kan wíṣẹ́ mu ni ní China wọn kì í káwé tó báyìí they are always productive gbogbo àwọn fóònù tá à ń lò yìí alẹ́ ní nǹkan sọ pé iPhone ó ní omi tó fi produce iPhone láti China ó ní pé iPhone wípé $10 pé náà fi produce $10 náà fi produce iPhone ẹyọ kan iPhone 14 Pro Max $10 tó ń tà ní millions of naira. ṣé báwọn aládùúdálẹ̀ tí wọ́n ń $10 péré $10 tí yóò ju 15,000 naira lọ. àwọn aládùúdálẹ̀ rà. tí yóò ju 15,000 naira lọ. ayé wọn ló wà ẹjẹ mi ti gbé